DJM TV. Àmàwùsá àti Fúlàní. Àwọn àgbẹ̀ journalist lèmi abáwọn ṣe ni abáyín ṣiṣẹ́ ni pé ká náà kí tí mi sọ pé yìí àti òní sá mo ti kọ́ ẹ̀sà ẹ̀ka rẹ̀ ilé ẹlẹ́ni lọ́wọ́jọ́ náà lágbúdọ̀ òun náà nílé ìsọ̀ kò ṣe pé mi ìpàrọ̀ mo ti kọ́kọ́ sọ kí n tó wọlé tẹ́lẹ̀ mo ti gba permission bẹ́ẹ̀ ni mo ti gba permission láti fà ẹ wo kì í ṣe ìjà ọmọ Yorùbá náà lèmi so kì í ṣe pé bóyá nǹkan tó no rárá sá kì í ṣe pé ẹjọ́ sàbí àwọn òwò lẹ́rù ni wọ́n ṣe ẹ bá dárúkọ ara yín. This is pathetic. Nígbà àwọn ọmọ òsè kan rí pé ìrìn kú ni
That's it. Live broadcast. You can just do that in How your can I stop this now? stop. Okay, is it recorded? Yes, live now. Where? So I'm on the page, but so you might come back and finish. DJM TV. DJM TV. Fulani people don't say no, they don't like us. Welcome to DJM TV. DJM TV. DJM TV. DJM TV. DJM TV. Some of the delegates and ask them questions. DJM TV. DJM TV. DJM TV. DJM TV.